nígbà táwa kékeré gan náà nílé wa ló ní pan àwọn èèyàn máa sọ pé ilé pẹ́là ẹ má lọ o ẹ má gbàbẹ o ẹ má ṣe kinní kan o wọ́n máa sọ yín deku wọ́n máa sọ yín dẹyẹ wọ́n máa sọ yín dẹja kò sí nǹkan tó hàn kì í pe ilé wa tán so ilé wa dàbí ilé ẹ̀rù ni nígbà yẹn. mo bẹ̀rẹ̀ iṣẹ́ tíátà ní 1985. eré tó gbé orúkọ mi jáde Adùn. ìdí tí mi ò fi kópa púpọ̀ nínú eré kò ju pé tán bá pè mí màá yọjú. dẹ̀ àwọn àyè kan wà tó yẹ pé mi ò fi bẹ́ẹ̀ sí ní Nàìjíríà àwọn iṣẹ́ kọ̀ọ̀kan náà wà tí mò ń ṣe tó fi dàbẹ́ ni pé àwọn èèyàn wọn fi rí mi. ìgbà tá a kọ́kọ́ bẹ̀rẹ̀ tí gbogbo ẹ̀ sì ń ṣe wìtìwìtìwìtì ló fi dàbẹ́ ni pé àwọn tí a pè ní àwọn marketers wa ìwà tó pọ̀lọpọ̀ wọn wò ń gbà yẹn ó kù díẹ̀ káàtó. then àwọn kan wọ́n wà tẹ́ pé wọ́n bìlì pé tó bá fẹ́ dìde tó bá fẹ́ ṣe kinní o ní láti gbára lẹ̀. nílùú òyìnbó tó bá rí artist wọ́n máa gba autograph àbí kí wọ́n máa ń pè é ni wọ́n máa appreciate wọ́n á tún fún yín ní nǹkan ni but níbí ẹ jọ̀ọ́ ẹ̀rọ máa bà láti jáde ṣé gbogbo ara rẹ̀ máa gbé ọlọ́pàá àbí máa gbé security káàkiri ni no so because tó bá ti wọ any angle báyìí wọ́n rẹ̀ láti bombard ẹ̀ a máa jẹ́ bẹ́ẹ̀ ni àwọn kìnnìkan èmi tiẹ̀ dáràn torí pé brother mi tó wà ní house nígbà yẹn Shina Pellar Honorable Shina Pellar wọ́n believe pé gbogbo owó tí wọ́n bá àbí nǹkan pé èmi ni wọ́n ń kó fún. Professor Pellar tí wọ́n bá ń gbàdúrà pé kéèyàn rí aláàánú kéèyàn ní bàbá alálùbáríkà olóríire late Professor Moshood Abiola Fọlọ́runṣọ́ number 1 ni wọ́n. because tí wọ́n bá ṣì wà láyé mo mọ̀ pé ibi tí by now ibi tí wọ́n bá tí àtìyàn tún wà àtẹ̀tún ti jù báyìí lọ nítorí wọn kì í fẹ́ kí ìyà àbùkù ẹ̀tẹ́ kò ta lé ẹnì kankan. ní ìdílé wa kò sí ẹnì kankan tí kò mọ̀ nípa iṣẹ́ pidánpidán. magic ó ní í ṣe pẹ̀lú entertainment ni kì í ṣe pé because àwọn èèyàn máa ń bìlì pé oògùn ní kìnnìkan ní kò sí nǹkan tó jẹ́ pé oògùn nínú magic kò sí pé bóyá à ń lò fúnpá à ń lo ìgbàdí à ń lo anybody can learn magic. the only problem tó kàn wà ń bẹ̀ ni pé cup lásán cup tó fi ń ṣe magic wọ́n lè tó bá fẹ́ rà wọ́n lè rà ní $20,000 kẹwàá imagine bí gbogbo instrument yẹn lóṣìṣì tó fi ń ṣe idán yẹn òun ò jẹ́ kí àwọn èèyàn kan lè sáré pé ok mo fẹ́ tọrùn bọ̀. nígbà táwa kékeré gan náà nílé wa ló ní pan àwọn èèyàn máa sọ pé ilé pẹ́là ẹ má lọ o ẹ má gbàbẹ o ẹ má ṣe kinní kan o wọ́n máa sọ yín deku wọ́n máa sọ yín dẹyẹ wọ́n máa sọ yín dẹja kò sí nǹkan tó hàn kì í pe ilé wa tán so ilé wa dàbí ilé ẹ̀rù ni nígbà yẹn. but àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé ojú ti là àwọn èèyàn ti ń rí i pé okay this is how it is kò sí nǹkan tó jẹ́ oògùn nú ẹ̀.